kí ọ̀rọ̀ ìkó wà nínú record mo dẹ̀ fẹ́ káwọn èèyàn kí wọ́n gbìyànjú láti bá wa share àánú gómìnà Seyi Makinde àánú wọn ti fẹ́ máa ṣe mí báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá rí fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa gbìyànjú láti share program yìí dáadáa current affairs òun lè tó tẹ́ ń gbọ́ yìí láti lè ṣe QH radio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ní àánú gómìnà Seyi Makinde ti fẹ́ máa ṣe mí because ìgbà tọ́rọ̀ yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ eré àwàdà òun la kọ́kọ́ ń pè kíní yẹn gbogbo wa pariwo pé ìjọba àpapọ̀ kí lẹ fẹ́ ṣe but ń sìn ọ̀pọ̀lọpọ̀ yẹn ti wá shift blame yẹn sí orí Seyi Makinde so ó wá dàbí pé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yẹn ó ti kọjá bá a ṣe ń rò ó ìdí tí mo fi wá ní kí gbogbo ẹ̀yin èèyàn jọ kẹ́ bá wa share program yìí dáadáa ni pé àwọn ọ̀nà tí fídíò yìí tá a fẹ́ kó kọjá lọ ó dàbí pé bí ìpínlẹ̀ 6 àti Abuja lọ́dọ̀ president wa ọ̀nà wo ni ẹ fi gbìyànjú ẹjọ́ àtúbẹ̀yìn pé kẹ́ bá wa share fídíò yìí dáadáa òun ni pé àwọn South West governors ìrànlọ́wọ́ wo ni wọ́n ń ṣe láti ran akẹgbẹ́ wọn tó ní ìpèníjà àwọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ yẹn kó ìrànlọ́wọ́ wo ni àwọn South West governors ìyẹn àwọn gómìnà tó jẹ́ ti ilẹ̀ Yorùbá tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn South West governors à ń sọ̀rọ̀ nípa pé kí ni gómìnà ìpínlẹ̀ Èkó ń ṣe láti fi ran akẹgbẹ́ rẹ̀ Seyi Makinde lọ́wọ́ kí ni Dàpọ̀ ń ṣe nípínlẹ̀ Ògùn láti fi ran akẹgbẹ́ rẹ̀ Seyi Makinde lọ́wọ́ kí ni bàbá dancing senator bàbá oníjọ́lọ́sùn kí ni wọ́n ń ṣe láti fi ran akẹgbẹ́ wọn lọ́wọ́ Seyi Makinde kí ni Ayédatiwa l'Ondo ń ṣe kí ni Èkìtì kí ló kọ ẹ̀ àwọn èèyàn ti bá mi dárúkọ ẹ̀ gómìnà ìpínlẹ̀ Èkìtì kí ló ń ṣe kí ni Ramoni Abrahaman Ìlọrin Kwara State kí náà ń ṣe láti fi ran akẹgbẹ́ wọn because ìpèníjà la lè pélé fún gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé nígbà tí kíní yẹn bẹ̀rẹ̀ gómìnà lọ fún wọn lówó tán béèrè gómìnà lọ fún wọn lówó tán béèrè ṣùgbọ́n nígbà tá a gbọ́ nǹkan táwọn ajínigbé béèrè nígbà tá a gbọ́ nǹkan tí wọ́n béèrè kò sí ẹnikẹ́ni tó lè sọ pé kí gómìnà ò fún wọn ní nǹkan yẹn mọ́ DJ Babji ìgbà tí mo gbọ́ nǹkan táwọn agbébọn béèrè mo ní kíní yìí ti fẹ́ dàbí pé ṣé o ṣe pé àwọn kan plan pé wọ́n fẹ́ hijack Nàìjíríà ṣé o ṣe pé wọ́n kàn fẹ́ dá wàhálà lẹ́pẹ̀ kan lè hijack Nàìjíríà ni because nígbà táwọn ajínigbé ní ìjọba gbọ́dọ̀ fáwọn ní 1 billion naira lóòótọ́ tá a bá ní ká wò lójú tìjọba olè làwọn náà ẹ̀kẹ́ àwọn ìjọba náà kùsìkùsì wọ́n ló lọ owó yẹn ò ṣe problem ṣé ẹni tí wọ́n bá stop ẹ̀ níbi owó yẹn ni ṣé ẹ believe gbogbo ọmọ Nàìjíríà àbá sì máa pariwo ìjọba kápówó yẹn lè máa fún wọn tó fi máa tó àwọn ọmọ sílẹ̀ ẹ lọ fún wọn lówó yẹn kápẹ́tò owó nìkan ni bẹ́ẹ̀ tìgbà tí wọ́n tún wá go ahead wọ́n ní kíjọba tún fáwọn ní Hilux tuntun 2 mọ́tò Hilux ṣé ẹ̀rí yẹn kò tún jọ kankan èèyàn lérò pé ìjọba ẹ má wọrí ẹ fún wọn náà kápẹ́ yẹn náà fẹ́ béèrè wọ́n wá ní owó yẹn kan san sínú àkáǹtì kan ní Benin Republic ṣé ẹ pé wọ́n ti fẹ́ lọ irun iwájú papọ̀ mọ́ tí pàkọ́ tí èèyàn bá fẹ́ máa ro kíní yẹn ẹlòmíì a máa rò wípé àbí ìjọba Benin Republic ṣé a fẹ́ sọ pé wọ́n mọ̀ nípa ẹ̀ ni because nígbà táwọn ajínigbé bá ń sọ pé owó yẹn inú àkáǹtì kan ní Benin Republic òun ní kẹ́ ẹ san sí ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ẹni ẹ fẹ́ Hilux 2 ta ló máa wá gba Hilux yẹn lọ́wọ́ ìjọba ta ni wọ́n máa rán wá ná àbí wọ́n kàn nìkan lọ páàkì síbi ó wá kéré wọ́n wá ní kán wá fẹ́ kí wọ́n fi òfin Sharia law tó jẹ́ òfin tó máa favour àwọn táwọn jẹ́ bandits wọ́n láwọn fẹ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kan fi sínú ìwé òfin wọn nínú constitution Ọ̀yọ́ state báwo ni wọ́n ṣe máa fi òfin tó máa favour bandits sínú constitution then wọ́n wá ní gbogbo àwọn tó jẹ́ àwọn ajínigbé bíi tàwọn tó ti kó sí prison kan lọ release gbogbo wọn kókó tí mo fẹ́ fàyọ ń bẹ̀rẹ̀ ni pé ibi tọ́rọ̀ dé dúró yìí ìjọba ò ní lè fáwọn bandits ní owó tàbí gbogbo tán béèrè o àwọn nǹkan tán béèrè ti le jù o ṣùgbọ́n àwọn South West governors ọ̀nà wo ni wọ́n ń gbà láti ran akẹgbẹ́ wọn Seyi Makinde tó ní ìpèníjà lọ́wọ́ ìdí tí mo ṣe ní kẹ́ bá share fídíò yìí dáadáa nìyẹn ẹ jẹ́ àjọ ronú sí ẹ share ìfáwọn náà kàn gómìnà yòókù náà wá bira wọn pé
ẹ má rò pé Seyi Makinde ló kàn lé ní àmọ́ ìpínlẹ̀ tó kàn ọdún everyday ni wọ́n jẹ́ àwọn èèyàn kó o bọ̀ rísì tí tó Ògbómọ̀ṣọ́ yẹn fi wá le tó bẹ́ẹ̀ yẹn DJ Babjay ó ní òye mi ọ̀rọ̀ rẹ o kẹ́ bá wa share kí gbogbo àwọn South West governors káwọn náà ronú sí nǹkan tá a sọ yẹn ẹ ṣe.